Mo ti ṣe àfihàn ewé ejìnrìn lórí YouTube yìí. Mo sì ti sọ oríṣiríṣi ìwúlò rẹ̀, ohun tá lè lò ó fún, ohun tá lè fi ṣe. Ohun tó jẹ́ kí n tún mú wá lónìí ni wípé ẹnìkan pè mí pé èèyàn òun kan kò rígbẹ̀ẹ́yà, ó ti lo oríṣiríṣi, tó bá máa yàgbẹ́ pẹ̀lú ìnira ni. Òun ló jẹ́ kí n mú wá. Ewé ejìnrìn ní àfihàn rẹ̀ ní. Fún ẹni tí kò rígbẹ̀ẹ́yà, ẹ já ewé ejìnrìn yìí, ẹ já kó pọ̀ dáadáa. Ẹ gbó láì fomi sí. Ẹ gbó láì fomi sí. Ìwọ̀nba omi tó bá yọ nínú ẹ̀, ẹ fún ẹni náà mu. Ẹ ṣe bẹ́ẹ̀ láàárọ̀, ẹ ṣe lọ́sàn-án, ẹ ṣe láàárọ̀, ẹ ṣe lọ́sàn-án. Bó ti wù kí inú ẹni náà rọ́ tó, bó ti wù kí ìṣègbè máa dà á láàmú tó, á yàgbẹ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Èmi tí yín lòótọ́, Ọláwálé ọmọ ewé jẹ́. Ẹ má gbàgbé láti like and comment, ẹ subscribe to my YouTube channel. Títí dìgbà míì, ire o.